Ọlọ́dọ̀wọ́ nígbà tó wà àkọsílẹ̀ tó ń tọ́ nínú Fuji l'Óṣogbo yìí gan pé ká máa kà fún pé olórin tó ṣe rẹ́kọ̀dù hit ìyẹn bàbá yín Kọ́lédowó. Alhamdulillah. Ẹ jẹ́ ara wa létí Kọ́lédowó nínú fíìmù Kò Tọ̀run. Kọ́lédowó bímọ 8 yàrá iye ò gbádùn pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n jó káyé o. dùnú àgbẹ̀ ní kí sùúrì ọ̀tá ẹni inú bá bí kọ́lọ̀ rẹ̀ bì fún ẹ̀ tó kì í gbó. èyí ló wá mú mi wú ló mórí mi wú. kí ló dé? Aláǹkéré. Wọ́n ní bàbá tí mo ní bódi lọ́la kan máa nà mí o ààrẹ pátí akànmọ́ ọmọ lòkun ni òṣèré bàbá eléré àwa ń lọ ságbo àkànní ọmọ lòkun o. Orin bàbá yín náà ni. Báwo lẹ ṣe wá bàtẹ́ wá dẹ́gbẹ̀ tí ilẹ̀ yẹn báwo lẹ wá ń tẹ̀síwájú? Bó ti ẹ̀ lé àdúpẹ́ fọlọ́run pé. Lọ́nà wo ni ó le? Torí bàbá ti ṣiṣẹ́ lẹ̀ fẹ́yìn náà. Ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí Aláǹgéré lẹ́tọ̀. Akitiyan tó ń sọ̀rọ̀ lágbólé Fújì mo máa gbé lórí àwa tá à ń bọ̀ lọ́nà yìí náà. Àwọn kọ́mì ìsìn táwọn tó wá ń dálẹ̀ nínú ẹ̀ ó pọ̀ sà. Torí èmi rí i pé àwọn ẹgbẹ́ náà ń lò as bíi weapon bíi sójà. Ẹ wo gbàgbọ́ Super àti Paso yẹn ẹ máa ń lórin tá a gbọ́ ń gbà yẹn tó ẹ pa gbọ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ nǹkan mọ́lé. Tẹ́lẹ̀ gbà mí láyè kí n máa jàrò sọ yín ẹ̀yin gangan kẹ́ máa jẹ́ tìǹkó mi tìǹkó tó ládùn ni ọmọ Ọlọ́run ló fàádùn sí o látọ̀run ni tìǹkó tó ládùn láti ọ̀run wá àgbóńṣe ti kú ayé. Ètò kan ní orúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyàn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìn àti ṣúgà. Onífújì kan ni mo wà pẹ̀lú ẹ̀. Ẹ̀yin tèmi tẹ́ bá mi rìn iṣẹ́ ògbóhùn erin ọmọ tẹ́ ò bá mọ̀ sá ẹ ò jí ọlọ́bẹ̀ o tẹ́ ò bá mọ̀ mí sẹ́mi lòjò sí kírù ọmọ Kọ́lédowó music master náà rè ọbọ ọmọ tó méde àlùjọ tó lè forin tó dùn sí ọ̀kín ni mí nínú olórin nísẹ̀yìn o ọ̀kín lọ́lọ́jà fún gbogbo àwọn ẹyẹ. Arákùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi èèyàn mélòó ló rántí orin kan tí Dr. Sikiru Ayinde Barrister kan ṣe nígbà ayé wọn? Ẹ jẹ́ rán wọn létí Kọ́lédowó nínú fíìmù Kò Tọ̀run. Kọ́lédowó bímọ 8 kò jára iye ò gbádùn kónkó ẹjọ́. Bàbá wọn nípa tó pọ̀ débi pé Sikiru Ayinde Barrister nígbà ayé ẹ̀ ó lè fi wọ́n sínú orin. Ṣé wá rórin tí Barrister kọ́ gbà yẹn ẹ̀kọ́ tó pọ̀ ló wà ń bẹ̀. Ìlú Òṣogbo la ṣì wà yìí ọmọ bíbí inú Kọ́lédowó tẹ́ ẹ̀ ń wò nínú eré bàbá Ajílẹ̀yẹ lẹ̀ ń wò yìí o. Ẹ jẹ́ ránra wa létí Kọ́lédowó nínú fíìmù Kò Tọ̀run. Kọ́lédowó bímọ 8 yàrá iye ò gbádùn pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n jó káyé o. Ẹni tí ò lọ́mọ lọ́dẹ̀dẹ̀ gbogbo wọn ń sọkún. Àwọn àpapọ̀ ẹyẹ pẹ̀lú ogun Jimmy gbogbo wọn fọwọ́ lẹ́rán. Wọ́n wò ṣe ẹni táyé yẹ tó yọ́lá àyọjù tó gbàgbé payé fẹ́lẹ́ pé bíṣu ẹni bá ń jìnnà ṣe là ń fọwọ́ bò torí aráyé kò pẹ́ kò jìnnà ọmọ ẹjọ́ fàyè ilẹ̀ oyíbóyí fi wọ́n dájọ́ ẹ bá mi tàka ẹ̀yin náà tàka ẹ bá mi tàka sórí sọmọrí tewé tágbà ẹnu wa ò ní pa wá o. Bàbá tó ń jẹ́ Kọ́lédowó yẹn gan ọmọ wọn rèé nígbà kan ní gbogbo Òṣogbo yìí kò sẹ́ni tí ò mọ Kọ́lédowó gẹ́gẹ́ bí onífújì àbírọ́ ni. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ mọ̀ irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe lẹ̀ ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ta ni bá Kọ́lédowó gangan náà? Kọ́lédowó bàbá mo gbàdúrà pé tí má tó fẹ́ táyé wá bàbá yìí náà ni mo tún fẹ́ kó tún bí mi. Torí bàbá tó fẹ́ràn ọmọ ni kò tó àṣùjọ ọmọ tí ẹnìkan ló fẹ́ràn àtọmọ ọlọ́mọ ó ṣe dáadáa kódà nínú nǹkan tó ṣe lẹ́hùn làwa yìí látún jẹ. Ẹ jọ wọ́n gan. Ẹ ṣe wà tí bàbá yín wà láyé ṣé ẹ̀yin ti gbọ́njú dáadáa ń gbà yẹn? Àwọn mo ti gbọ́njú dáadáa wọ́n kọ Fújì wọ́n dẹ̀ máa ń lọ location tíátà nǹkan kan yẹn náà. Ẹ jọ Kọ́lédowó bàbá
so àtìgbà yẹn náà láti máa jọ ń tẹ̀lé wọn. láti máa ń tẹ̀lé wọn. mo fẹ́ torí tí n bá ṣe ìbèrè bí bolẹ̀ ti kọ́ ṣe orin sì kò sí Àbújá lọ́rùn ọ̀pẹ mọ́. ìgbà tí dáàdì yín wà lóṣogbo tó ń kọrin yẹn àwọn onífújì míì wo lẹ tún máa gbọ́ bí ọ̀rẹ́ bàbá yín tó ń kọ fújì. àtọ́ ń kọ fújì ó léèyàn kan tọ́jọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nígbà yẹn a máa ń pè wọ́n ní Alamu Bonanza. Alamu Bonanza. Alamu Bonanza so a ní àwọn èèyàn míì náà àwọn tó ń ti kú so and bàbá kan náà wà lóṣogbo náà bàbá Fatai Alade àwọn olórin àgbà làwọn náà nílùú Òṣogbo yìí. Òṣogbo yìí náà. ṣé kí bàbá yín tó kú lẹ tí ń kọ fújì ni àbí lẹ́yìn tán jáde láyé. kó tó kú gbígbà tí yàn kàn test mic lásán ni èmi kò tí mọ̀ pé máa kọrin bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbé mic fún wa nígbà míì bí kọ́kàn pé sáàtì ẹ̀kọ́ wò. ṣé rántí náà àwọn onídàáde yín ṣá. tó yapa. wọ́n lé mi ní kóńkóso balẹ̀ adà ẹ̀bí tí pápá òjò ní balógun rẹ̀ kò lù pa bójúmọ́ ò bá mọ́ ní bàbá ò ní pè èdè tuntun ìtàkùn ò bá já ọwọ́ ò lè bọ̀ kẹ́rẹ́ bójú ò bá tẹ̀ òkójú ò lè tẹ̀yìn gbẹ̀tì ìgbà tí ń bá kú iná mi ò ní kú o onírẹ́mi olúwa mi ò ní jẹ́ orin bàbá yìí ọ̀tá ò ní yọ̀ mí ojú mi ò ní rí bi bó ṣe wá ń dùn yí olúwa ò ní jẹ́ ó kan yóò dàdún pẹ́ lọ́lá àlàwùrà bí akànnì ògùn aburú kan ò ní í ṣe. wọ́n ní bàbá tí mo ní bódi lọ́la kan má nà mí yóò àárẹ̀ patí akànwọ́ ọmọ lòkun ni òṣèré bàbá eléré àwa ń lọ ságbo àkànní ọmọ hàn lòkun o. orin bàbá yín náà nìyẹn. ó yá túraká dákun má ṣe dì má dìbì ó ló ń dùn. àpè abákun bẹ̀rẹ̀ jó ọmọ dáǹsì abáwọn bẹ̀rẹ̀ jó kí wọ́n dáǹsì má jó iṣẹ́ ó gbẹ́kún àròkò san gbèsè tá a bá kárí bọ́nú kò tó nǹkan tó ń ṣe ni má rò lọ́rọ̀ tó wá níta ọmọ ya jẹ́ a máa jó jẹ́ a máa jó ọmọ ya jẹ́ a máa jó jẹ́ a máa jó. nígbà tó ń wà àkọsílẹ̀ tó ń tọ́ nínú fújì lóṣogbo yìí gan-an alihamdulilayi. ìyẹn bàbá yín Kọ́lé Dowó. alihamdulilayi pé ká máa kà fún pé olórin tó ṣe rẹ́kọ̀dù tó hit tó Kọ́lé Dowó ni tó fẹ́ pọ̀ jù tó bímọ mẹ́jọ. bímọ mẹ́jọ. tí ọmọ tó láti máa kójó tó ló fẹ́ máa kọ́ ọmọ mẹ́jọ tó bí ó fẹ́ máa kójó káàkiri má kó wọn jó. ẹ wo ẹ má pe ọmọbìnrin ilé mi o ọlẹ ẹ láàgbọ́dọ̀ kọ́ ọmọ jó kí ló dé. ẹ máa kójó máa wọ àwọn tí ò dùn mọ́ ọdún kó máa kójó. ìdùnnú àgbẹ̀ ní kí sùúrì ọ̀tá ẹni inú bá bí kọ́lọ̀ rẹ̀ bì fún ẹ. èyí ló wá mú mi wú ló mórí mi wú. kí ló dé. sínú àwọn tó ń fi dájọ́. àmì sínú àwọn yẹn. bọ̀ kí ló dé sí dáàdì yìí náà tó ń jó káàkiri ọ̀hún tí ẹ̀bẹ̀ ló ń bú yìí. fíìmù náà fi yẹn ṣe ní. fíìmù ni. fíìmù ẹ̀gbọ́n wọn tó jẹ́ Aláàjì Ajílẹ̀yẹ. so àwọn náà wá ń ṣe oríṣiríṣi fún wọn báyìí. bọ̀ lójú ayé kì í ṣe pé. rárá Ọlọ́run jẹ́ ká rí gbogbo yẹn. nọ́mbà kílẹ̀ yìí. mo jẹ́ ẹlẹ́kẹta nínú ọmọ mo jẹ́ ọkùnrin kejì. Àǹgéré lètò. Kọ́lé Dowó a sọ pé Ọlọ́run sọ pásìkò tó ní kò sí àìsàn wọn sick bí àìsàn ọjọ́ òní sọ́la náà ni. ìyẹn ti tó bí ọdún mẹ́rin. tá a bá ń sin by 2008 17 years ní Kọ́lé Dowó ti jáde láyé. bẹ́ẹ̀ni ó jáde láyé. báwo lè ṣe wá ṣe. so ìgbà tó wá jáde láyé a month oṣù kan sígbà yẹn so ó ní làwọn ẹ̀fọ́ orí pé ká má jẹ́ kí báńdì orin yẹn pé ká má jẹ́ kó tú so wọ́n sáà sọ pé èmi làwọn fẹ́ kí n nídìí. kí ló ń porúkọ báńdì yẹn. orúkọ àbá náà ni Tájú Àkànmú Kọ́lé Dowó and the Theatrical Fuji Band. kí lẹ pè. and the Theatrical Fuji Band theatrical bọ́sẹ̀ máa ń pè ní nígbà yẹn. nígbà yẹn ṣé báńdì yẹn náà lè wá ní ìdìdò ni. rárá ṣùgbọ́n tá a ṣe yẹn fún bí ọdún mélòó kan ẹ̀bí kìíní yẹn kò lè rọgbọ láwọn báńdì gbà yẹn so a rí i pé a gbọ́dọ̀ tún kìíní ṣe so bóyá ọjọ́ ṣe bí ọdún mo lè sọ pé bí ọdún 5 ṣá mi lè rántí iye yẹn mọ́ so létà àwọn rí i pé kìíní yẹn ò lè rọgbọ àwọn báńdì ti tẹ́lẹ̀ yẹn káwọn dúró káwa náà dúró ẹsẹ̀ wàá mú mi so àṣẹ wàá mú mi so tìǹà náà àṣẹ ọjọ́ wa náà ni o ìyẹn báńdì dáàdì àwọn báńdì yẹn náà so àjọ ń ṣe papọ̀ náà níbẹ̀ tí mo ní àwọn tó jẹ́ pé. kí lẹ wá porúkọ báńdì tí. orúkọ tiwọn náà là ń jẹ́ so wá jẹ́ Síkírù Òjó Kọ́lé Dowó and the Theatrical Fuji Band yẹn náà ni. sẹ́yìn náà ń ṣe tíátà ni. à ń ṣe díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ kò lọ títí. màmá ń kọ́. màmá wà.
kí làwọn ń ṣe? màmá àwọn náà jẹ́ bí artist ṣá, àwọn tó máa ń ṣe Kampala no Okay. Kampala bí àdìrẹ nǹkan kan. Kí lorúkọ ìyàwó dáàdì yín nínú fíìmù yẹn náà? Àyìnbá ọ̀gbọ́n Adéogun ọ̀rọ̀ pàtàkì la fẹ́ bọ̀ ṣe afẹ́ kí wọ́n dára wa. Ẹgbẹ́ mi náà mo dúró tì yín. Àní ọ̀wà nínú wa kó wọnú ẹgbẹ́ wa là ń wí àbájá ń ṣe bí ọmọ kékeré bá. ẹgbẹ́ mi ilé ẹjọ́ mi lẹ́yìn. Ẹgbẹ́ àgbà. ní èdè àgbà ọmọ kékeré mi lẹ́dẹ̀ yìí náà mọ̀ mí. Kó wà nínú ẹgbẹ́ àwọn ẹlẹ́jẹ. ẹlẹ́jẹ̀ bó ẹ̀jẹ̀ bó àgọ́ ẹ̀wá gbàgbé aládùúgbò. àtàwọn àjẹ́ náà ti tẹ̀lé wa kálátà rẹ̀. àtàwọn àjẹ́ náà. Ṣé mọ́mì yín kan lọ́lù ń bẹ̀? Rárá kò ṣàwọn. Bọ̀dádì yín náà fọ́nbù nínú fíìmù yẹn. Èwo làjẹ́ nù yín? Èwo làjẹ́ nù yín? Ẹ lájẹ́. Èwo làjẹ́ nù yín? Ojú rẹ̀ dojú àjẹ́. Jẹ́ nǹkan lẹ̀bọ̀. Bí n bá lè padà bá ń bí wọ́n sẹ́yìn. Bí n bá padà bá ń bí wọ́n sẹ́yìn. Náà lé ẹ̀sìtà náà lé. bàbá ọ̀bẹ ní bàbá mi gbà fún mi lọ́wọ́. alẹ́ mi ò rí ọmọ. alẹ́ mi ò rí ọmọ. Àwọn kìíní olórí fún mi. alẹ́ mi ò rí ọmọ ìmọ̀ gbẹ̀dọ̀ kúrò ní. Ó sì jẹ́ wọn bá lọ. Iṣu ẹni bá ń jìnnà ṣe là ń fọwọ́ bò torí aráyé. Mo sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn ìran kan wà tó jẹ́ pé àwọn bàbá wọn ti ṣiṣẹ́ sílẹ̀ fún wọn. Àwọn ìran kan dẹ̀ wà àwọn bàbá tí wọn ò ṣiṣẹ́ lẹ̀ fún wọn. Àwọn ló máa ṣiṣẹ́ lẹ̀ fún àwọn ọmọ tiwọn. Àwọn kan wà wọ́n ń jẹ ọlá bàbá wọn dòní. Iṣẹ́ làwọn bàbá wọn ṣe. Àwọn tó wá jẹ́ pé ṣe làwọn ń ṣiṣẹ́ orúkọ sílẹ̀ kí àwọn ọmọ tiwọn náà lè máa lò lọ́jọ́ iwájú. Iṣẹ́ làwọn náà ń ṣe o. Ọmọ Kọ́lédowó sínú àwọn onífújì tí mo rò pé mo fẹ́ ṣèfọ̀rọ̀wérọ̀ fún. Kódà mi ò mọ̀ pé ọmọ Kọ́lédowó ń kọrin. Orúkọ bàbá tiwọn, irú orúkọ wo ni wọ́n ń ṣe lẹ̀dọ́mọ tiẹ̀. Ọ̀pọ̀ olólùfẹ́ Kọ́lédowó ńgbà tó wà láyé ẹ̀, ọmọ ẹ̀rẹ́, ìlú Òṣogbo ló wà. Òun náà tiraka ń gbìyànjú. Ta ló mọ̀ bóyá torí tiẹ̀ lọ́lọ́run ṣe gbé wa wá sílùú yìí. Ṣùgbọ́n mo fẹ́ ká ti ẹ̀rọ ọlá àti bàbá wọn. Ìwọ tó bá fẹ́ gbére fún wọn, o ti rí wọn, àwọn náà ní orin. ọmọ Kọ́lé Síkírù dé òjò dé ibà akọ̀wé ìyá bọ́bá ọmọ ló ń pèdè òjò àkànní gbóhùn sókè ayé fẹjọ́ o kì í gbórin fújì kẹ̀kọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ rárá oríjìnà ló ìgbọ́ tó bá gbọ́ ti Síkírù òjò Akọ́lédowó wá rí porin fújì orin tó wà dáńsẹ̀bù ní ṣíbàràbà ṣíbòròbò ẹ dákun ẹ̀mí tí ń lómi ẹ̀mí orin ló ń lómi ẹ jẹ́ ká lùjọ tẹ́lẹ̀ ó fẹ́ fèdè fọ́ọ̀mù fẹ́ ṣe síyára ká fi ijó tura kẹfì ìbọdì dáńsíá ó yá tán bá jí mi lójú oorun pẹlẹrẹ ti yá ó ti yá nìyẹn kò ṣeré ní Moscow iṣẹ́ ń ṣe níbẹ̀ orin tó dáa lẹ́nu òjò lẹ ó ti gbọ́ ìkọ̀sọ́ Ọlọ́run ọba ló ń fa wà ló ń jẹ́ aláwòrán bí ló ń san sálárì mi ó ti mọ́ mi lára ó ti di bárakú mi. Òjó ọmọ Kọ́lédowó Àkànmú. Báwo lẹ ṣe wá bàtẹ wá dẹ́gbẹ̀ tí ilẹ̀ yẹn báwo lẹ wá ń tẹ̀síwájú? bó ti ẹ̀ lé àdúpẹ́ fọ́lọ́run pé. Lọ́nà wo ni ó le? Torú bàbá ti ṣiṣẹ́ lẹ̀ fẹ́yìn náà. Ṣùgbọ́n kò sọ́nà tí yàn ń tọ̀ náà téèyàn ní àdójúkọ àbí kankan tí yàn sì ń ẹ ń ṣiṣẹ́ mi yàtọ̀ sí ẹ fújì? No, fújì náà ni mo ń ṣe. Ẹ ṣiṣẹ́ mi? Bẹ̀tẹ̀ a ní iṣẹ́ ìkéde kan táwa náà pé tàbá ní ṣó àlèkò fún yàn kó bá wíyá. Kò wíyá torí ẹ̀yin onífújì máa dárúkọ ọmọ ẹ̀ wá fi tìyàwó yẹn sí. Ẹja fi káfí yẹn lẹ̀ káfí sórí ọmọ nìkan. Kó má dàbí bàbá yín náà tó ń kọ́ mọ̀ ẹ̀bọ̀ bàbá Kọ̀wíyá ìyẹn ọmọ Kọ́lédowó. Báwo lè ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́? Ó lo bí èyí à ń lẹ̀. Àti lọ́dún 5 tí yóò ti ó pẹ́lẹ̀ ọmọ. Rẹ́kọ̀dù àkọ́kọ́ lélẹ̀ báyìí a pè ní Happy Time. Bàbá yín náà rí náà. Bẹ́ẹ̀ ni sà. Happy Time. A pè ní Happy Time. Ó ṣàjà jáde bí 2013 ló padà jáde. So ẹlẹ́kejì lélẹ̀ báyìí a pè ní Best Way. Best Way yẹn jáde mo fi ṣe 10 years sí remembrance wọn gbà yẹn. Ní 2018 lélẹ̀ máa jẹ́. 2018 lélẹ̀ jẹ́. Happy Time yìí ló jáde ní 2013 ẹ gbé fọ́tò tádì yín sí. But Best Way yẹn ẹ wá rí fọ́tò àbí? Wọ́n sọ pé ṣé wé sóò náà lè ṣe nǹkan kan sóò la fi. Lẹ bá yọ bàbá yín kúrò ní fọ́tò. Rárá wọ́n sì wà nínú ẹ̀mí. Ẹbọ nínú ara. Wọ́n sì wà pẹ̀lú wa nínú ẹ̀mí. Ẹbọ nínú ara. Nínú ara náà a dẹ̀ tún máa tún ṣe mí. Kílẹ̀ kọ́nu Happy Time.
happy time wẹ́n tàbí kọrin òjò la kọrin máa kọ tànà gbére mi dé ó bá mi dìde jó 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 ìjó ti yá jó 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 ẹ bá mi jó happy time ni mo wà ẹ fún mi láyè ẹ jẹ́ kí n jó kò sí ronú lọ́rọ̀ mi Ọlọ́run ti bá mi ṣe ó sanra bó jẹ́lẹ̀ pa ọ̀gá ni àgbo tínrín kò sẹ́ni tí ó lè jó ó so ìsì ẹ jẹ́ ká jó ìjó la kọrin máa kọ tànà gbére mi dé ó bá mi dìde jó 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 ìjó ti yá jó ìyẹn ní happy time. jó jó ẹ bá mi jó Now, in happy time. di best way yẹn ńkọ́ ìgbà tí ó pọ́dún mẹ́wàá tí bàbá yín kọ́lé dowó àkànmú tó jáde láyé. Yẹn lásìkò gbámúgbámúgbámú jígíjígíjì ojó sí kí olùwà kọ́lé dowó mo gbórin dóde pẹ̀lú ohun tó dùn lọ́nà tó yàtọ̀ rẹ̀ jẹ́ àjò gbámúgbámúgbámú jígíjígíjì ojó sí kí olùwà kọ́lé dowó mo gbórin dóde pẹ̀lú ohun tó dùn lọ́nà tó yàtọ̀ ẹ̀jẹ̀ àjò mo tún gbẹ̀bùrú sẹ́yìn ọlọ́tẹ̀ yìí òjò olódù ọba ọmọ wọ́n rò pé ó ti tọ́ oṣù gbọ́dẹ̀ tún kù iṣẹ́ Ọlọ́run ọba ní. ọba ọmọ àbí. bẹ́ẹ̀ ni sà. so gbogbo ọmọ ọkọ ni tọba. so ọba ọmọ lèmi jẹ́ so ìgbà tí takọ bẹ̀rẹ̀ a fi àrẹ̀mọ bẹ̀rẹ̀. àrẹ̀mọ ta ni. so sílẹ̀ tàwọn ọ̀dọ́ wa rí pé àrẹ̀mọ ta ni so lè parí pé ọba táwọn jẹ́ àrẹ̀mọ fún náà ti. ó ti lọ ọba ọmọ máa jọba lọ nìyẹn o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà. ọba ọmọ máa jọba lọ nìyẹn o. ọba ọmọ pé irú ọmọ tọmọ yìí jẹ́ o ọba ni àwa jẹ́ bí àti pé àwa ti wà nínú kinní yẹn. ó dà ẹ jẹ́ n béèrè àwọn onífújì wo ló ti mọ̀ yín tẹ́ ti pàdé rí gẹ́gẹ́ bí pọ́mọ kọ́lé dowó àkànmú. ìwọ Alhaji Pasuma àti pàdé wọn Alhaji Saheed Òṣùpá àti pàdé wọn Alhaji Abbas Akande Obesere àti pàdé wọn tọ́dẹ̀ mọ̀ wá pé ọmọ ẹni báyìí ọmọ kọ́lé dowó ní. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní orúkọ mẹ́rin pọ̀. iṣẹ́ fújì nígbà tí bàbá yín wà láyé àti ní ìsìn kí lè rí sáàrin. ìgbà tí mò ń ṣe ọmọṣẹ́ ó rọ̀ mí lọ́rùn jù gbà tèmi gẹ́gẹ́ sọ pé mò ń dá ṣe lọ. kí ló dé. torí gbà yẹn gbà tó fẹ́ pé à ń jayé aláyé ń gbà yẹn ni táwa gan mọ̀ pé àṣẹ́ni yìí àṣeṣẹ́ náà ń ṣe àṣẹ wọ́n pass through nǹkan tó le. ìyẹn tó tún jẹ́ bàbá yín gangan. tó fara wọn bí. sọ ẹ̀ ń wò pé. bàbá kíní yìí ó le agbóríwọ̀ tán a rí pé a lè padà mọ́ wọ́n ní ká padà abojú ara wa jẹ́ ni pé nígbà tó mọ̀ pé òun ò lè ṣe kí ló lọ́bẹ̀ fún sí. ẹ̀mí kí ló le tó yẹn. mo lè dúró báyìí bó ti ń kọrin lọ́wọ́ báyìí tọ́ndẹ̀ pa èèyàn kan síbi tí mo ti ń ṣiṣẹ́. níbo. nínú àdúgbò mi bẹ́ẹ̀ náà níta olókun bẹ́ẹ̀ náà ìyẹn ọkọ̀ jẹ́ first nǹkan tó kọ́ ṣe gbìm láyà mi. sọ́njà ni. tí ẹ bá tún wá ìgbà tí a tún wá wádìí nǹkan ẹ̀ délẹ̀ a tún wá di pa àwọn méjèèjì pé wọ́n tún wá jẹ́ mọ̀lẹ́bí wípé bí a pé ra nǹkan fún mi ra nǹkan fún ẹni kọ́kọ́ fẹ́ da mẹ̀rẹ̀wẹ̀sì ẹ síyàn lọ́kàn so kò tún pẹ́ náà la ń dá tún ṣe tàwọn onílù tí tọ́pàjọ jẹ́ báńdì tọ́pàjọ bẹ̀rẹ̀ ńgbà yẹn wàhálà tí wọ́n náà pọ̀ fún yàn gbogbo oríṣiríṣi nǹkan ogun ilé ogun àdúgbò gbogbo ẹ̀ kàn ń aṣáàdúpẹ́ fọlọ́run. ọdún wo ni ká sọ pé yìí bẹ̀rẹ̀ ṣe fújì tí. ìgbà tí bàbá tèmi ṣaláìsí a month sígbà yẹn lè mú jáde. 2008. Sanko a máa gbé fún Sanko náà ní sẹ́yìn pé Sanko ló jẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ mọ̀ pé ẹ̀yin ọ̀dọ́ náà pẹ́ sí lè ṣerú nǹkan báyìí. Tẹ́lẹ̀ kò sí lórin tó dá tẹ́lẹ̀ àwọn olórin máa ti ń dàgbà. kan tó kọrin. So gbogbo àwọn Sanko kọ̀ǹtínà a lè fún ẹ pé àwọn náà ṣe lẹ́ńdìdì gbogbo àwọn ṣẹlá akitiyan tó ń sàyẹ lágbólé fújì mo máa gbé lórí àwa tá ń bọ̀ lọ́nà yìí náà àwọn ọkọ mi yìí gàgàgàgàgà ṣẹ́rí àwọn àgbàlagbà yẹn àwọn tí mo tán jà sí wọn mọ bọ́ sí ọjọ́ ń ṣe nǹkan ara wọn but àwọn ọkọ mi yìí tí táwọn tó wá ń dálẹ̀ nínú ẹ̀ ó pọ̀ sà torí èmi rí i pé àwọn ẹgbẹ́ náà ń lò as bíi weapon bíi sójà kìkì ṣe pé wọ́n rán wá ń ṣẹ́ o but àwọn náà fẹ́ show pé èmi lọ́mọ kinní kan
mi lọ́mọ Paso mi lọ́mọ Òṣùpá mi lọ́mọ kinní kan iṣẹ́ tí Paso ràn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ máa jẹ́ fún ẹnì kejì lẹ́sìn kinní dẹ́ ní báyìí olórin tó sọ ọkọ yẹn gan ó wà fẹ́ tẹ ẹwọ gbàgbọ́ Òṣùpá àti Paso yẹn ẹwọ olórin tá a gbọ́ ń gbà yẹn tó yẹ pé a gbọ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ nǹkan mọ́ léde báyìí ẹlòmíì jáde ní mọ́mẹ́ntì wọ́n sáré mọ́ mọ́mẹ́ntì àti gbà yẹn báyìí kò sí nǹkan kan tó lè fi qualify rẹ̀ pé olórin lòun mọ́ lókìjà tó ń ṣẹlẹ̀ ní tí máa advice pé ẹ̀yin oyin àwa tá a jẹ́ lórin tá à ń bọ̀ lẹ́yìn báyìí tẹ bá rí tí méjì bá ń jà ẹ kàn ṣe báyìí wọ́n máa wò ẹ máa wò tó bá fẹ́ kí ọ̀gá ẹ̀ tó ń tẹ̀lé kí ọ̀gá ẹ̀ normal má sọ pé torí pé ọ̀gá mi bẹ́ẹ̀ ní báyìí jà kíkí ọ̀nà máa lọ búrú èèyàn yẹn a máa nídìí ẹ̀pọ̀ àwọn púpù yìí náà àwọn tó jẹ́ gbàdàgbò lórí náà a máa ní láti súnmọ́ wọn pé kán lè rí wa mọ́ wọn bẹ̀tì ká má jẹ́ṣẹ́ kíṣẹ́ ká má jẹ́ṣẹ́ kíṣẹ́ àwọn kan náà ń lò wá jẹ́ ká má lò ra wa fún nǹkan tí tó máa fẹ́ tí lẹ́dà àti kọ́rẹ́ǹsì ti ní wọ́n ti ní tó ń fà nínú àdúgbò ní Ìbàdàn wọn tẹ́lẹ̀ advice tí máa ní fún wọn náà ni mo ti sọ sẹ́yìn tá fẹ́ praise Paso normal ìṣe pé láti tún dákún nǹkan tó tún wà nílẹ̀ mọ́. Aláǹgéré lètò. tí ẹ bá bímọ ọkùnrin tó bá lóun fẹ́ kọ fújì ṣe lè jó kọ́. mo lè jó kọ́ ṣùgbọ́n yóò ní ìlànà tí màá gbà jẹ́ kó kọ́ ìlànà ẹni bàbá tèmi fẹ́ kí n ti kọ́ gbọ́ngbà yẹn torí pé wọn kì í gbómi láyà pé kí n kọrin wọ́n ní àwọn ọkọ̀ tó fẹ́ kí n bẹ̀ wọ́n mọ̀ pé mo mọ kíní yẹn ṣe torí èmi tí mo máa ń back up one stage mo máa ń ṣogbé ṣe so bàbá yóò fẹ́ bóyá kí nìdí táwọn ẹ fi rò pé àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ṣé kò ń ṣe tó rí nítójú tí wọ́n rí ń bẹ̀. irọ́ kì í mo lábúrò tó jẹ́ pọ̀ gbọ́gbọ́ tí ó jáde tiẹ̀ nígbà táwọn sì wà pé òun fẹ́ kọrin tó. àbúrò tí ṣọkùnrin lòun náà ọkùnrin lòun náà. so ọmọ kọ́lédé méjì ló ń kọrin. ọmọ kọ́lédé even àtó mẹ́ta alẹ́ tó ń kọ hip hop láàrin wa. ẹ tún ní ṣàbúrò tún nìyẹn náà. àbúrò nìyẹn náà Òṣogbo náà ló wà. kí lorúkọ tiẹ̀. a pè ní Tọ́yìbù Àtúnbí. Tọ́yìbù Àtúnbí. Àtúnbí ta ni. Àtúnbí kọ́lédé ó náà ni. kẹ́yìn ń ṣàtúnbí àbí. ọba ọmọ lè ní. ókè àbúrò yìí ni. Àtúnbí owó dẹ̀ fẹ́ jẹ́ lọ́wọ́ ọ̀tún ọba ọmọ. àbíjà rẹ̀ náà dúró tiẹ̀ náà. ó dúró tiẹ̀ lọ́tọ̀. kí ló sẹ́yìn àti àbúrò yìí ò jọ kó báńdì pọ̀ kẹjọ máa ní. àjọṣe bẹ̀tẹ̀ adé pé kìnìún yẹn náà tún rọgbọ. ọmọ ìyá ṣọmọ ìyá. ọmọ àbániwá so adé pé kìnìún yẹn tún rọgbọ. ilẹ̀ tún ṣe dúró lọ́tọ̀ọ̀tọ̀. kálukú tún. bọ̀ ká ní gbóhùn wá fún orin ránṣẹ́ sí yín kọ́ bí rẹ́kọ̀dù ẹ̀ lè dáhùn ká ló ta sí yín. Ọlọ́run má jẹ́ àríkò sí dáadáa a lè ṣe gbogbo tágàbá ti àgbà máa ń gbà nǹkan mọ́ra ni. so yẹ kí Paso gbọ́dọ̀ kọ́rẹ́ǹsì yẹn. bàbá ẹ ti ń wọ́ mi lọ jìnnàjìnnà àwọn náà wọ́n bọ́ ṣe yọjọ́ ṣe tí mo ti sọ sí báyìí náà pé wọ́n ti lo ẹnìkan àsìwẹ́ pọ́n rí ẹnìkan ti dúró pé bíi sójà fún ẹnìyẹn rí so ọjà tí wá jagun ti dọ̀gá ọ̀tọ̀ àwọn fèsì àwọn tí tán ránṣẹ́ ogun padà ó dàgbà tún jáde lẹ́gbẹ̀ẹ́ ìdínà pé irọ́ olè fèsì ọ̀gá wa ṣe àmì náà ti wá ń ta táwọn náà ṣe ti wọn láì bẹ́ẹ̀ bá tán pọ̀ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ nǹkan tẹ́lẹ̀ ní wáyé pé tẹ́lẹ̀ pé àwọn kọ́mí yìí gangan ni iṣẹ́ wà fún a ní pé káwọn tó ń jẹ́gbàgbé fún dúdú yẹn kan gbé a máa pe meeting fẹ́ anybody ni pé tẹ́ bá ní tó ń ṣẹlẹ̀ gbára kan ṣàlàyé fún wa pé bẹ́ẹ̀ kọ́lọ̀njẹ́ ká gbọ́ torí pé kíní yìí àwọn ẹ̀ máa rí bí chance pé tó bá ti hápùn báyìí bẹ̀ báyìí wọ́n á máa sọ ti wọn olùkọ́ á máa sọ ti ẹ̀ náà ni so tẹ́mi jáde pé tẹ́mi fojú níwò pé ká ní wọ́n pè yẹn sí pọ́mọ Kọ́lédowó a fẹ́ kó bá a ṣe rẹ́kọ̀dù kan kó bú olórin kan 20 million rẹ̀. ṣe mọ̀ pé orúkọ ni là ń pe kíní ṣé 20 million yẹn sà ṣé mùní náà tán ni ó máa tán bẹ́ẹ̀ tí mo ti nǹkan tí ò dáa lẹ̀ bẹ́ẹ̀ wá wọ́n ti rí mi bí olórin kan tó yí pé àti pé ẹ bá lọ gbówó fún ìsìn wọn á sáré ṣe nǹkan ẹ fún yìí orúkọ èèyàn kan lèmi ń lò èmi náà gbìyànjú pé kí mi náà ní kí n build nǹkan tó dálẹ̀ fáwọn tó tún bọ̀ lẹ́yìn. Aláǹgéré. nínú àwọn tí Ọlọ́run bá kẹ́jù nídìí iṣẹ́ tíátà ni Ọ̀gá Bello wà irú orúkọ wo ló ń ṣe sílẹ̀ fúnra ẹ̀ Ọ̀gá Bello ti ṣe orúkọ sílẹ̀ kí àwọn Fẹ́mi Adébáyọ̀ tó dáyé ìgbà tí Fẹ́mi Adébáyọ̀ dé ó tún jẹ́ kí iṣẹ́ àti orúkọ bàbá ẹ̀ máa tẹ̀síwájú sí Ọ̀gá Bello ṣì wà láyé
Fẹ́mi Adébáyọ̀ náà ṣì wà láyé, bàbá tiẹ̀ ṣe orúkọ sílẹ̀, òun ṣiṣẹ́ lórí orúkọ bàbá ẹ̀, ó tún wá ń ṣe orúkọ sílẹ̀ fúnra ẹ̀. Bí a bá fẹ́ wo eré ìtàgé lónìí, ọ̀pọ̀ eré ni Fẹ́mi Adébáyọ̀ ti ṣe, irú orúkọ wo ni wọ́n ń ṣe fúnra ẹ̀? Kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ nìkan lọmọ Ọ̀gá Bello tó ń ṣe sinimá o, Tọ́pẹ́ Adébáyọ̀ náà wà ńbẹ̀ o. Inú bàbá náà sì máa dùn tó bá ń rí àṣeyọrí táwọn ọmọ ẹ̀ ń ṣe. Tó o bá tí ì wo sinimá Ilẹ̀kùn Méje tí Fẹ́mi Adébáyọ̀ ṣe lọ́wọ́ tó kẹ́kọ̀ọ́ tó pọ̀ ńbẹ̀. Irú orúkọ wo ló ń ṣe sílẹ̀ fúnra ẹ̀? Ẹ fún wọn lórí. Orúkọ mi tí mo jẹ́, orúkọ bàbá tí mo ń jẹ́ kò ní tọwọ́ mi bàjẹ́ o. Ọlọ́run dákun ṣàánú mi. Torí orúkọ rere ó sàn ju wúrà òun pẹ̀lú fàdákà lọ. Òjó Àkànní ló jẹ́ kí n máa ṣe jẹ́jẹ́. Jẹ́jẹ́ ni wọ́n máa ṣe bàbá Bolúwa ti fẹ́. Àwọn onítíátà wo lẹ wá rí lẹ́yìn tí bàbá yín kú? Kò sí tíátà tá a rí tá a bá sọ pé àwa lọmọ ẹ̀yìn báyìí. A máa dúpẹ́ pé wọ́n máa ń gbà wá tọwọ́ tẹsẹ̀ náà ni. Ọmọ Kọ́lé Dowó rẹ̀. Àwọn bolẹ̀ ti lọ ṣeré dédé. Kò sí Òṣogbo, Ìlọrin, Èkó, Ìbàdàn. Gbogbo bẹ̀rẹ̀ àti làǹdé tá a ti ń ṣeré. Síkírù Òjó Kọ́lé Dowó. Bẹ́ẹ̀ ni sà. Tàdé ń ṣe dáadáa. Kọ́lọ́run àgbàdo àkọ́lọ́ tó gbé wa ga. Lágbára Ọlọ́run. Ẹlẹ́lẹ́yìn bó ṣe ga sáyà ló jẹ́ kí n kó ẹ̀jẹ̀. Ayálé mi wò wọ́n mójú rọjà ní tèmi. Sówásì tó jẹ́ kí n jẹ dòdò rẹ̀. Bó ṣe pọ̀ sídìí ibi ilé tìró yẹn. Bó ṣe pọ̀ sídìí ibi ilé tìró ni. Àǹtí Sẹ́lẹ̀ gbà mí láyè kí n máa sásù sẹ́wà yín. Kí n máa fọnkún sí nígbàkigbà tí n bá fẹ́. Ṣé mo ráàyè kí n máa bá yín tó bẹ́ẹ̀ ṣe? Ẹ bá fún mi láyè àǹtí ẹ máa gbádùn mi. Ẹ bá fún mi láyè àǹtí ẹ máa gbádùn mi. Àǹtí ẹ máa fún mi láyè àǹtí ẹ máa gbádùn mi. Sẹ́lẹ̀ gbà mí láyè kí n máa jàrò sọ yín. Ẹ̀yin gangan kẹ́ máa jẹ́ tìǹkó mi. Tìǹkó mi tìǹkó tó ládùn ni. Ọmọ Ọlọ́run ló fàádùn sí o. Látọ̀run ni. Tìǹkó tó ládùn láti ọ̀run wá. Àgbò ń ṣe tìǹkó ayé. Tìǹkó Ọlọ́run ni bàbá. Tìǹkó Ọlọ́run ni. Àjẹdọ́gba kò dẹ̀ yí. Kò dẹ̀ lókùúta. Ó simple gan lọ́run. Tìǹkó bá lẹ́kọ̀ọ́ bá. Tìǹkó tó ládùn láti ọ̀run. Ọba Ọlọ́run bàbá ló fi spicy sí. Tìǹkó tó ládùn láti ọ̀run wá. Àǹtí Sẹ́lẹ̀ gbà mí láyè kí n máa jàrò sọ yín. Jàrò sọ yín. Kẹ́yìn gangan kẹ́ máa gbádùn tìǹkó mi. Ọmọ Kọ́lé Dowó. Tìǹkó mi tìǹkó tó simple ni. Simple. Ọlọ́run bàbá ló fi sókè. Ọba Ọlọ́run bàbá ló fi spicy sí. Ok, spices ló fi sí. Tìǹkó tó ládùn láti ọ̀run wá. Kò dẹ̀ ní kókó. Olókùúta wàláì kò ní iyẹ̀pẹ̀. Kò ní iyẹ̀pẹ̀. Tìǹkó tó ládùn láti ọ̀run wá o. Ọ̀run wá. Ọlọ́run dẹ̀ ló fi tó spice ẹ̀ up. Ọlẹ́dọ̀wọ́ bímọ mẹ́jọ kò jẹ́ ara yóò gbádùn. Ìwọ tó ń wo ètò yìí káàkiri àgbáyé, ọmọ Kọ́lé Dowó Àkànmú rèé o, tá a ti ń wo eré wọn tipẹ́tipẹ́. So kálẹ̀ fẹ́ pè wá sí ẹni pàtí tẹ́ wá fẹ́ ṣe, so ẹ lè pe nọ́mbà wa 080 631 871 04. Lẹ́ẹ̀kan sí. 080 631 871 04. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní.